obìnrin àwọn ni wọ́n mọ̀ sọ̀kọ́ lẹ́yìn ẹbí wa èmi tọ́ba tí mọ́mi àti bá mi tọ́ bá ń fa nǹkan báyìí tí mọ́mi bá kọjá yìí wọn tí bá mi bá gbégbó ẹ̀dùn fún wọn báyìí ojú wọn ó sì yọ ni ìyẹn náà pè ní ọkùnrin mẹ́ta ọkùnrin wàwà gbogbo àwọn lọkọ ìyàwó wọn. mo mọ̀ pé ọ̀nà òwì bẹ́ẹ̀ mọ́ ni alájẹfẹ́nu lura gbogbo wọn sọ pátá ní lọ́wọ́ mi ìwọ̀n ọ̀gbọ́n kan kú. Why you go shoot am now? Àjọkẹ́ má worry ṣó ti gbọ́ o ti gbọ́ ohun tí dáàdì mi sọ. hello wàkìlù ló sọ̀rọ̀ wàkìlù sọ̀rọ̀ bọ̀dá mi ẹjọ́ nítorí Ọlọ́run mo fa alájọ bí bẹ́yìn gbogbo tó bá rí ìbè lọ́wọ́ ẹ bá mi ṣe fún wọn ẹjọ́ owó ló bèrè fún. gbogbo ẹ̀yin ará àbà Àjọkẹ́ ti pàmò pé o ẹjọ́ òde. a ní wọ̀n wáyàwó ìkọjá ààyè orun orí kẹ̀kẹ́ ẹ̀rí nǹkan náà bó ṣe rí abátẹ̀ gbogbo ẹranko tó níwò ìgbín tiẹ̀ náà yọjú. Àmọ̀kẹ́ lajú. kẹ́ ẹ mọ̀ wo èmi kan Àjọkẹ́ kan lábàáyé ni Àjọkẹ́ kan wàhálà kan lábàáyé ni bàbá wa wù yìí ká ẹ gbọ́. ẹ kò ní tiyín wájú àbí tó bá jẹ́ pé jẹ́jẹ́ mi kọ́ ni mo jòkó bóyá mo dọ́dọ̀ yín ni ẹ padà ẹ tán bá tilẹ̀. wọ́n sọ náà wọn ò gbà wọ́n ní ṣe ló ń jẹ́ ìdè pààyè rẹ̀ jẹ́ wọ́n ní wọ́n bá dé lólóyún báyìí wọ́n ní ṣe ló máa ń dẹ́bi ti àyà wọ́n ti ya wèrè wọ́n ya wèrè gidi wọ́n ló ń jẹ wọ́n ní wọ́n bá jẹun báyìí kò kú níbi ìgbà téèyàn gbọ́jọ́ kú wọ́n ní bẹ́ẹ̀ ló ṣe máa ń jẹun olùsí alájẹ ìbọ̀kọ̀ alájẹ ìmọ̀ra olè ọ̀lẹ kókó wọ́n sì kú mi. ẹ ṣeun bàbá. ọ̀dà máa ṣeré mi ní mo ṣe wà mi ò lè jáde mi ì sọ táwọn ọ̀bọ èmi ò mi ì ṣe mọ́. àlàyé ó yẹ kí ní àjọ ṣe mọ́ ni. ẹ sọ ti yín. èmi mi ò ṣe mọ́.